ìdílé alákòókò ní agídí fẹsun nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ti ké sí gómìnà Adémọ́lá Adélékè láti gbà wọ́n lọ́wọ́ àwọn ajagunbalẹ̀ tó ń yọ wọ́n lẹ́nu lágbègbè náà. Lásìkò ìwọ́de wọ́ọ́rọ́wọ́ tí wọ́n ṣe nílùú Ìwó làwọn èèyàn náà ti sọ pé inú ìbẹ̀rùbojo làwọn ń gbé báyìí, bẹ́ẹ̀ làwọn kò lè lọ sínú oko mọ́. Wọ́n fẹ̀sùn kan oriade kan onígẹ̀gẹ́ ti Ìgẹ̀gẹ́ Ọba Kazeem Adio wípé ó ń ta ilẹ̀ oko àwọn fún àwọn abánikọ́lé. Àwọn olùfẹ̀hónú náà ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láì tètè dá sí ọ̀rọ̀ ọ̀hún nítorí ọ̀pọ̀ làwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn látàrí hílàhílo tí ìṣẹ̀lẹ̀ náà mú bá wọn. Bákan náà ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni kò láǹfààní àti pèsè fún ìdílé wọn mọ́ nítorí pé wọn kò lè lọ sínú oko láti mú owó wálé fún ìyàwó àtàwọn ọmọ wọn. Ọba onígẹ̀gẹ́ ó ní ó wá ń fẹ́ sí fámìlì wa, fámìlì alákòókò fámìlì ní agídí fẹ̀sù. Ó ní ọba onísàrà lọ gbé kéèsì bá tó ní wípé kó sọ pé òun ló nílẹ̀, òun ó jẹ́rìí gbé ní kóòtù. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a ti ń lọ kóòtù láti bí 2020 títí di àsìkò yìí, àwọn àti èrò ẹjọ́ kankan lérí àìwá arọ ẹjọ́ yìí ẹni onígẹ̀gẹ̀ ń gbé wàhálà dé tó dẹ̀ sọ́ra rẹ̀ tó sọ wá di kírímínà láàrin ìlú. Ó fìgbà kan ó la wá fọ́lé òun. Ṣùgbọ́n nígbà tí wọ́n ti sọ pé kí anybody má lọ sí orí ilẹ̀ mọ́ láti ìgbà yẹn 2022 ni wọ́n ti sọ pé anybody ò gbọ́dọ̀ dórí ilẹ̀ mọ́, anybody ò dẹ̀ lọ mọ́. Láti ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní máa ta ilẹ̀ yìí tó ń ta ilẹ̀ yìí lọ. Mustapha yálà tí oní ń ta ilẹ̀ yìí fún, kódà ní ẹnu ọjọ́ mẹ́ta yìí DSS wọ́n pè wá tá a dẹ̀ lọ jẹ́ pé wọn torí pàwọ́ la sẹ́ndì mẹ́sẹ̀gì sí wọn láti jẹ́ pé torí pé kò síbi tá a bá la pa àwọn ọlọ́pàá ní wòyí wọn à dá wa lóhùn lórí ọ̀rọ̀ wọn wọ́n ti lọ bàbẹ̀ jẹ́. Lẹ́yìn rẹ̀ àwọn DSS tá a wá lọ bá wọ́n ti pe onígẹ̀gẹ́ ò dá wọn lóhùn. Táìmù tó lọ ó ràn yàn lọ ni. Láti ìgbà yẹn wọ́n dẹ̀ ní pé kí DSS tó wà ní bodè kó wá sí findings kó wá ṣèwádìí lórí nǹkan yẹn. Àwọn DSS bodè Ọláolúwa wọ́n pè wá, wọ́n dẹ̀ pè wá, a lọ síbẹ̀ a lọ jẹ́ pé wọn láti ibẹ̀ àwọn DSS bodè Ọláolúwa wọ́n padà wá sí orí ilẹ̀, wọ́n dẹ̀ wo gbogbo ilẹ̀ yẹn, wọ́n dẹ̀ snap gbogbo ohun tí onígẹ̀gẹ́ ti ta. Kódà ètò tó ta nínú oṣù tá a wà yìí ọ̀nbẹ́ńbẹ́ tó ta lọ́ndì 3 oṣù keje tó dẹ̀ ní rìsíptì. Èyí tó ń sọ ni pé àwa là ń ta ilẹ̀, àwa ò ta ilẹ̀ lópin ìgbà tí ìjọba ti mú injunction wá láti kóòtù. Anybody ò débi ilẹ̀ nínú fámìlì wa igun alákòókò. A dẹ̀ sọ fún wọn wípé tó wáyé pé wọ́n bá mọ̀ páńlá nílẹ̀ kí wọ́n mọ evidence páńlá ní wá, wọn àrẹ evidence fílẹ̀. Láti ìgbà yẹn náà ti ń tẹ̀tẹ̀ láì fún wa. Lánàá tí àwọn CID wa pè wá, tí wọ́n ta náà tó pè wá níwò, CID níwò tí wọ́n pè wá tí wọ́n sọ pé kájọ lọ sí orí ilẹ̀ yìí. A jọ lọ sórí ilẹ̀ ní aago 9 àárọ̀. A lọ sórí ilẹ̀ láago 9 àárọ̀. Aago 9 àárọ̀ tá a dórí ilẹ̀ bẹ́ẹ̀ ni a padà títí báyà bí 15 to 11. A padà dé èmi lọ sí Juma service. Nígbà tí màá fi sọ pé a kírun tán Juma service náà mo ti rí kọ́ àwọn area command, wọ́n bá pè mí, wọ́n sọ wípé mo ní mẹ́sẹ̀gì o lọ́dọ̀ àwọn o. Nígbà tí màá débẹ̀ ọmọ Mustapha Haji Mustapha tí tó ń ra ilẹ̀ lọ́wọ́ ń gẹ̀gẹ́ láti 2022 yẹn tí wọ́n ti mú injunction wá bó ṣe ní èmi àti bọ́dà mi Mutolib Àyìndé Ọládùnjoyè ó ní ipe afọ́kọ́nà àwọn abalẹ̀jẹ́ àṣegbà nkankan láti bẹ̀ bí wọ́n ṣe gbé a lọ sí area commander bí wọ́n ṣe sì wá mọ́lẹ̀ láti bí a látago 2 tó sì fi di aago 9 alẹ́ kan tó tu wálẹ̀. Ìdí nìyẹn arọ ìjọba kán gbà wá lọ́wọ́ àwọn ọba yìí, kán gbà wá lọ́wọ́ àwọn ọba yìí tí èsè dúkìá wọn ni wọ́n ń yọjú sí, kése dúkìá wọn. Ọba onísàrà àtàdé ń sọ̀rọ̀ ọba yìí ní fẹ̀sù ó ní ń tọ́jẹ́ lórí ilẹ̀ yìí, tó dẹ̀ jẹ́ pé àwọn bàbá wa fínúfíndọ̀ fún ni bó ṣe rí pa àwọn bàbá wa tí wọ́n kú tán báyìí ó gbógun ti àwa tá a jọ mọ́ ni. Kódà ó fẹ́ lé wa kó láyé ń tẹ̀tẹ̀ láì fún wa, òun gẹ̀gẹ́ gangan ó ń tẹ̀tẹ̀ láì fún wa, tọmọtọmọ ní tẹ̀tẹ̀ láì fún wa. Táwọn ọmọ mi bá lálìkọ̀ tí wọ́n lọ lé kí alẹ́ báyìí àwọn ìyàwó wọn á máa dá àwọn ọmọ mi lọ́nà ni wọ́n máa nà wọ́n. Fún di eléyìí arọ ìjọba kan gbà wá lọ́wọ́ àwọn ọba afagídíjayé yìí o, arọ wọn o. Orúkọ mi ni Alfa Majid Muhammadu Shefau Mufasiru of Fesuland nílẹ̀ Ìwó. Ẹ̀dùn ọkàn mi ni pé
wọ́n lé mi lórí ilẹ̀ bàbá mi tí ilẹ̀ tí wọ́n fún àwọn bàbá mi tí Olúwo fún bàbá wa kì í ṣe bàbá kẹta kì í ṣe bàbá kẹrin so ńṣe ni wọ́n lé mi lórí ilẹ̀ gbogbo dúkìá tí mo máa fi jẹun tí mo máa fi ṣe wọn ò jẹ́ kí ènìyàn kan lò mọ́ bí ti wúlò òkèrè ọmọ ẹ̀yìn ìgbà náà wọ́n tó gbé a lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejì ilẹ̀ ọ̀hún náà wọ́n á sì tún tà a lọ sí kóòtù lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ó fẹ́ẹ̀ tẹ̀ méje jù bẹ́ẹ̀ lọ wọn adájọ́ pé ẹnìjọ́jọ́ tá a lọ síbi ọ̀dọ̀ adájọ́ ó ní kẹ́nìkẹ́ni nínú àwa méjèèjì ká súnmọ́ àdìo ilé gẹ̀gẹ́ ó ní ọmọdé orí ilẹ̀ mọ́ kí ilé àgìdì náà má sì dé orí ilẹ̀ mọ́ ilẹ̀ náà ni ká súnmọ́ ńlọ ta ti fi náwó lé a lórí kọ́bọ̀ jẹ́ kọ́bọ̀ kọjá káwọ̀ dé orí ilẹ̀ mọ́ èèpìnrin rí iṣẹ́ kankan sí gbogbo dúkìá mi pátá ní abátù tí a wú so ní nǹkan tó jẹ́ pàtàkì ẹ̀yìn ìgbà náà wọ́n ń kó wa sí ẹ̀sán kó wa lọ sẹ́wọ̀n tí mo sì ẹ̀já sùn pa mo jà rórun sùn níjọ́ mìíràn tí n bá ti ń bọ̀ àdébáyé wọn ni kí n máa sá lọ ó pọn mí lẹ́mìí ṣùgbọ́n lẹ́nu tí ijọ́ mẹ́ta yìí ń ṣe ni kásùmù tiẹ̀ wà ń fòrò wa débi pé ó ti fẹ́ gbẹ̀mí wa débi pé ẹ̀mí wa akíbù sì fà wù alára pé. wọ́n ràn án lọ́wọ́ wọ́n máa ń gbẹ̀mí gbogbo wa táwọn tọ́jọ́ jẹ́ mọ́gàjì wa ó ti kú lórí ọ̀rọ̀ yìí wọ́n rán wọn lẹ́wọ̀n lákọ̀ọ́kọ́ ọjọ́ 10 ni wọ́n ṣe wọ́n rán wọn lẹ́ẹ̀kejì 19 days ni wọ́n ṣe àti relé ọba bíi ẹ̀mẹrin lọ́dọ̀ Olúwo tó ti bá ní dá sọ̀rọ̀ yìí ó ń sàrọ̀ ọ̀gbà o kò sì ní rúlà alẹ̀ kan bẹ̀ ilé lọ́dà wà pọ̀ dúkìá ọ̀dà wà pọ̀ kọ̀pẹ́ ló kó bá bá tíá fọ́rọ̀ ló kó bá bá tíá ní kí alákòókò àwọn bàbá tèmi ní ẹni fọ́rọ̀ Kábíyèsí John lọ́hùn ló sì tulẹ̀ fáwọn bàbá mi látọ̀dọ̀ Olúwo ní ẹni tulẹ̀ fáwọn nítorí mo gbọ́jú táwọn màmá mi máa ru epo rebẹ̀ tí wọ́n máa ru súlà fún lọ́dọ̀ ọba jọ́hún ìgbà méjì ṣe wáde ní òye wa ọgbẹ́ ìbùrù wọlé mọ́ wa lọ́wọ́ Ọlọ́run wọn ṣàánú wa wọ́n ti fẹ́ pa wá tán àlọ́ àrọ́sàn alẹ́ àròlù oko báwọn ṣe ń káwọn ọkùnrin wa àwọn obìnrin náà nídìí ìjókòó wàhálà àjọjúmọ́ ni ó ti sú wa o kí ìjọba ràn án lọ́wọ́ ní kí alákòókò ńlẹ̀ àgìdì o wọ́n mọ̀ pa gbogbo wa tán àwọn àrò rẹ̀ lákùnlẹ̀ o ilẹ̀ tá a pín pé lórí bàbá sí bàbá ọ̀kọ̀ọ̀kan fi ilẹ̀ pé torí ọjọ́ iwájú káìpa àti kọ́lé ọmọ wa náà sádàgbà wọ́n jókòó lé ọdún kejì rè tá a ti dóko ẹnu ọ̀pẹ kọ̀ọ̀kan tó kùn bẹ́ẹ̀ àríkọ́ mọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ti ní sọ pé rófin ọwà ká má dòkó àwọ̀ òdòkó wọ́n ṣe tó wà ní tán símẹ́ǹtì 4 làwọn ọmọ tí mo bára lẹ̀ ní ayọ̀ sórí ilẹ̀ ó ń gẹ̀gẹ̀ wọ́n tó ta fún Mustapha ilẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ báyìí wọ́n ti fi kọ́ líle lórí ètò wa jẹ́ tèmi gan àtàwọn àbúrò mi 4 péré màmá mi bí lẹ́sẹ̀ títì pé ọjọ́ iwájú ká má jọ máa lè láàrin àwa náà fi ilẹ̀ kódà wọn ti máa mi mọ́lé ń bẹ̀ níbi ilẹ̀ bíríkìlà tó bá ń ṣe kọ́nà tá a gbó kọ́lé lórí lọ́pẹ́ mi wípé tó mọ̀mọ́ ńgbà tẹ́sí ṣiṣẹ́ ẹ̀ sì pé àmọ́ ọmọ mi sún yá kọ́mẹ́ndà ńjọ́ náà mo fẹ́ para mi ń bẹ̀ èmi ní ẹjẹ́ ń sún bẹ̀ ọmọ mi èmi mo bí èmi mo ní dúkìá bàbá mi àwọn eré akọ̀mẹ́ndà láwọn olè tóbìnrin mọ́lé làbá ìwálé ńjọ́ náà still ní ìsìn Mustapha tó ti ráǹdì ẹ̀ ó ti gbé géètì sí ní sàǹjábá ni ó gẹ́gẹ́ ní òun sàǹjáyé lọ́ntò ni àwọn kan sì ń sankan lọ́wọ́ tẹ́pẹ́ kan ọ̀dọ̀ wọn ní ọ̀padà bọ̀ sí lọ́la àwọn tí wọ́n tẹ náà léègbé bẹ́ẹ̀ ni ó rí lọ́lọ́ kan ṣoṣo Ọlọ́run. ẹ sọ kọ yín. èmi ní Fásátúrà ẹ̀mí mọ̀lẹ́ àgìdì. nínú àwíjàre tirẹ̀ ọba Kazeem Adio ṣàlàyé pé irọ́ ni gbogbo nǹkan tí àwọn èèyàn náà ń sọ ó ní gbogbo ilẹ̀ tó jẹ́ ti baba ńlá òun làwọn èèyàn ń tà tí ó sì jẹ́ pé tí òun bá ti sọ̀rọ̀ ni wọ́n ń kó tọ́ọ̀gì káàkiri láti da ìlú rú. Kábíyèsí sọ síwájú pé ṣe ni wọ́n sá ní kóòtù lọ́sẹ̀ tí ó kọjá tí ìgbẹ́jọ́ tún wáyé lórí ọ̀rọ̀ wàhálà tí ìdílé náà ń fi ojoojúmọ́ fà lórí ilẹ̀ náà nítorí wọ́n ti fi ìgbà kan rí ba ààfin òun àti ilé tí òun gbé jẹ́. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.